Orúkọ mi ni Oluwo Dr. Fasola Faniyi Babatunde tí mo jẹ́ Araba tilé toko ìlú Otta tí mo dẹ̀ jẹ́ founder Ancestral Pride Temple Limited tí a tún jẹ́ olùdásílẹ̀ Ancestral Pride Foundation, a foundation promoting Africa socio-cultural heritage, and also the publisher of Ancestral Pride magazine. Tí mo dẹ̀ tún wá jẹ́ the Secretary General International Council for Ifá Religion, gbogbo ẹlẹ́sìn Ifá àgbáyé pátápátá, umbrella tó pawápọ̀. So I am the General Secretary of that body. Mo dẹ̀ jẹ́ Bábàlàwó onífá, mo jẹ́ ọmọ bíbí ìlú Otta. The only thing ìdojúkọ tí mo lè rí ni pé ìyẹn wọ́n dẹ̀ kọ́ wa nílé tí wọ́n ti ń ṣe Ifá tó tún ń ṣe ẹ̀sìn Ifá. Ṣọ́rọ̀ mi yé, because ọ̀tọ̀ ni kí wọ́n máa ṣe Ifá ńlé kan, ọ̀tọ̀ ni kí wọ́n mọ̀ nípa ẹ̀sìn nǹkan tí wọ́n ń ṣe yẹn kó yẹ ẹ̀yẹ wọn. So ìdojúkọ ni pé while I was in school, that's the only challenge. Where Fasola Faniyi, kí lórúkọ ló jẹ́ Fasola Faniyi, ọmọ onífá ni mí o. Ṣé you understand? So ó lè rí ibi tí mò ń gbé, gbogbo wọn ti lè lọ church, àwọn tó fẹ́ lọ mosque, èmi á dẹ̀ wà ní ilé mi bẹ̀. Ṣọ́rọ̀ mi yé, àwọn tó mọ̀ mí ní onífá tó jẹ́ àwọn ọmọ school mi. I was talking about my university days. Nítorí secondary time, gbogbo ará àdúgbò àjọ lọ secondary school ní gbogbo náà ló mọ̀ pé ilé onífá tá bá ti kúrò ní iléèwé a máa wá jẹun fá ni. But bàtà wọlé ẹlẹ́kọ̀ọ́ gíga oríṣiríṣi fellowship. I was talking about Olabisi Onabanjo University. That's why I finished from as a biochemist. So I have my BSc in biochemistry. A lot of people máa lọ sí church. Àwa náà máa dẹ́wọ̀ pé àwa náà ní ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀. Ṣé you understand? But ó máa ń look strange. Sọ́pọ̀lọpọ̀ wọn lọ́rọ̀ mi yé. So nínú class mi wọ́n ti mọ̀ pé mi nìkan náà ni mo odd number ni, the only traditionalist. And I could remember admission yẹn gan before I got the admission then. Àkọ́kọ́ ṣe program kan wọ́n pè ní pre-degree science. So yẹn la fi wọlé sí 100 level. Ìgbà tá a ṣe course yẹn mo pass dáadáa because I'm a very brilliant student. Nítorí ẹni tó ń kọ́fá ó wúdọ̀ mọ̀ bí. Nítorí fátà ń kọ́ sọ́pọ̀lọ yẹn kò easy. So ìgbà tá a wá ṣe tán tí a ṣe exam tá a máa fi bọ́ sí 100 level mo pass quite alright. Mo deserve medicine nítorí ó ní grade fún each of the course tí wọ́n bá fẹ́ ṣe. Adé medicine department wọ́n lórúkọ ti pé let's switch to pharmacy. Adé pharmaceutical department wọ́n ní wọ́n ti gbàyàn pé èmi dẹ̀ mo rò pé àwọn mi ò fẹ́ ṣe botany ẹ mọ̀. Then in back days in school we believe by what about the brilliant you have to go for medicine, you have to go for pharmacy, you have to go for this and that. So ìgbà tí mo dé biochemistry department, the secretary to my HOD then, ìgbà tó wá rí orúkọ yẹn wọ́n ní sọ pé kò séèyàn mọ́ a ti gbàyàn pé mo ti lọ out of like 3 or 4 of us. Ó wá jáde ó wá pè mí pé wá mo rí orúkọ ẹ̀ Fasola Faniyi báwo ló jẹ́, mo ní ọmọ babaláwo ni mí. Ó ní níbo, ó ní Otta, ó ní ó ní bàbá òun náà pé babaláwo ni bàbá òun, ó ní máa bọ̀. Ó ṣe pè mí padà nìyẹn. And the woman told me she has an offer. Ipe slot tó ń bóyá. That's how she gave me her own slot. So I was able to put in for biochemistry then. So tí bá jẹ́ ọmọ onífá nígbà yẹn àbí bóyá mo wá fi ifá yẹn mo fi bò nítorí ilẹ̀kẹ̀ ifá máa wà lọ́wọ́ ẹ̀. Bàbá mi sọ pé ìwọ tó bá tẹ̀ gbé ilẹ̀kẹ̀ ìdè ifá gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹ̀. So àwọn àmì yẹn lórí lára mi ni woman yẹn fi pè mí padà. Ṣé you understand? So I got my course by biochemistry, and thank God today we are a biochemist as well as an Ifá scholar. Béèrè ńlá ni ẹ béèrè, and it's one of the questions tí mo love láti máa attend sí because it's part of the question tó máa ta lè resensitize àwọn èèyàn nípa wípé ìyàtọ̀ tó wà láàrin babaláwo, oníṣègùn, Ádáhunse. Ṣọ́rọ̀ mi yé. Okay,
let me again explain it from a medical line perspective. Bábàlàwó dàbí doctor, a medical doctor. Oníṣègùn dàbí a pharmacist. Ṣọ́rọ̀ mi yé. Ádáhunse a lè refer àwọn sí pé bóyá bí nọ́ọ̀sì àbẹ́ni tó kọ̀ tó ní idea. Okay, fine. Tí wọ́n bá dé hospital ní ìsìn tó bá ní okay fine nǹkan ń ṣe ẹni báyìí o. Nǹkan tí a good doctor nǹkan tó máa kọ́kọ́ ṣe ni pé ẹ lọ run test. Tó bá wá run test yẹn inú ẹ̀ ló ti máa lè ascertain pé okay nǹkan báyìí ló ń ṣe ẹni báyìí nǹkan báyìí ló ń ṣe ẹni báyìí. Even the test will go as far as telling the doctor what to do, the kind of drugs tó máa ṣe kíni tó máa apply. Bọ́rọ̀ Bábàlàwó ṣe rí nìyẹn. Tó bá dọ́dọ̀ Bábàlàwó ò lè sọ fún ẹ pé tó bá sọ pé nǹkan báyìí ṣe á ní jẹ́ ń dáfá. Bábàlàwó gbọ́dọ̀ dáfá. Bábàlàwó lẹni tó jẹ́ pé á dá ifá. We have different kind of means of consultation like a ní ọ̀pẹ̀lẹ̀, a ní ìkínfá. Àwọn kan tún wà tó jẹ́ pé wọ́n pè ní àdùgbà. Ṣọ́rọ̀ mi ṣùgbọ́n àdùgbà system yẹn kò ń ṣe Yorùbá system. A lè rí yẹn ní side ọ̀nà àwọn Benin Egun, ṣé you understand? So ṣùgbọ́n Bábàlàwó á kọ́kọ́ dá ọ̀pẹ̀lẹ̀ fún ẹ àbí kó dá ìkínfá fún ẹ, and we have 256 odùfá. Nínú 256 odùfá yẹn ìkan máa wá ń bẹ̀. Èyí tó bá wá ń bẹ̀ yẹn ni àwọn máa kì fún ẹ. Ìyẹn ló máa sọ ìṣòro ẹni yẹn. Ìyẹn ló máa sọ solution sí problem ẹni yẹn. Unlike some people tó ń dìde láyè sí tó ní àwọn fẹ́ add mọ́ 256 odù ifá. Irọ́ ni wọ́n ń pa because kò sí bó ṣe fẹ́ add mọ́ 256 odù ifá bí Ọ̀rúnmìlà bó ṣe ṣe kíni bó ṣe fílẹ̀ ni. This is logical. Tí wọ́n bá kàwé tó bá ní ìmọ̀ ó lè ṣe academic exercise láti wò pé nǹkan yìí báyìí ló yẹ kó tún ṣe lọ báyìí ló yẹ kó tún ṣe lọ tó máa broaden idea knowledge of àwọn èèyàn, but kò ṣe pé kíyàn alter the original system. Nítorí pé tó bá bí àwọn bàbá karùn-ún sẹ́yìn wọ́n á sọ fún ẹ pé 256 odùfá báwọn ṣe ṣe kíni báwọn ṣe bá nìyẹn. Wọ́n jẹ́ tí wá split ẹ̀ wípé a ní major odù which is from Èjìogbè to Òfúnméjì. Àwọn yẹn ló wá bí àwọn ọmọ tí wọ́n pè ní àfẹ̀kalẹ̀ka tó fi expand dé 256, and it is very logical tó bá lè study ẹ̀ dáadáa kẹ́tì lè mọ̀ pé àwọn bàbá logical reason ó ti wà láti ayé Ọ̀rúnmìlà. That's why tó máa sọ pé Ifá is not a science but there is science in Ifá. Ifá is not mathematics, there is whatever. Sọ nǹkan láyé ìtìfò ti sọ nípa ẹ̀. Jíjókòó wa, wíwọṣọ wa, jíjẹun wa, fífẹ́yàwó, bíbímọ. Ifá ti sọ nípa ẹ̀ nínú àwọn odù Ifá yẹn. Ṣọ́rọ̀ mi. So táwọn babaláwa dábàá fún yàn wọ́n á ní okay ètùtù báyìí ni kò ṣe. Ìgbà mi ọ̀rẹ́ ìlọ́mí gan ó lè má gbé ètùtù kó jẹ́ warning. Ó lè jẹ́ pé èèwọ̀ ló ń da ẹlòmíì láàmú. So dẹ́ pé tó bá ti ṣògùn fún èèwọ̀ ló ń gbóògùn jẹ fún lára, èèwọ̀ ló ń dà láàmú. Bóyá ẹlòmíì kò gbúdọ̀ jẹ chicken, àwa máa jẹ chicken yẹn àwa náà má mú bọ ọkùnrin àbó má mú bọ obìnrin. Ó lè sọ pé bóyá oṣó ló ń ṣe òun àbájẹ ló ń ṣe òun, but Ifá máa sọ pé nǹkan báyìí báyìí ló ń ṣe ẹ́, nǹkan báyìí báyìí ni kò ṣe. Àbí lọ tẹfá kó o lè mọ odùfá ẹ. Nínú odùfá ẹ yẹn wàá lè fi mọ èèwọ̀ ẹ. Nítorí ẹ Ifá títẹ̀ ò ń ṣoògùn owó. Tí wọ́n bá tẹfá tó bá mọ èèwọ̀ ẹ tó ti mọ odùfá tóbi tó mọ èèwọ̀ ẹ tó bá sá fún ìwọ̀ yẹn bóyá ìwọ̀ yẹn ò jẹ́ kó lákòjọ ni tó dẹ̀ ti sá fún automatically abẹ́ẹ̀ sí ṣe kí ni abẹ́ẹ̀ sí ní àkójọ. It's very simple and logical. Ṣọ́rọ̀ mi yé. So babaláwo làwọn tó ń dáfá tó ń lu ọ̀pẹ̀lẹ̀ tó máa kífá fún yàn. Àwọn oníṣègùn àwọn ni wọ́n ní ìmọ̀ nípa ewé àti egbò. Babaláwo náà nímọ̀ nípa ewé àti egbò. Ṣọ́rọ̀ mi yé. But major ó dàbí pé ṣé mọ̀ pé doctor mọ oògùn tó fẹ́ prescribe. Doctor mọ̀ pé oògùn báyìí báyìí la máa prescribe ẹni tó rí bá ń fọ́. That is why in most cases babaláwo can do a work of a Onísegun. That is when you are saying that a medical doctor can stand in as a pharmacist at times by prescribing a drug. Ṣọ́rọ̀ mi nítorí babaláwo ti mọ̀ pé
ṣùgbọ́n a pharmacist cannot do the work of a medical doctor láíláí kò possible. Bẹ́ẹ̀ náà ni àwọn oníṣègùn wọn ò lè ṣiṣẹ́ babaláwo. Tó bá lọ bó oníṣègùn kó rí ń fọ́ mi ó ti mọ oyè tó máa mú tó máa fi ṣe kíni tàbí ṣògùn ẹ̀fọ́rí fún ẹ. But what if that orí fífọ́ yẹn it has to do with spiritual tó jẹ́ pé ọ̀fà ni tó bá jẹ́ ìwọ̀ ni tó bá jáwọn èèyàn ló wà ní díẹ̀ nǹkan oníṣègùn nílé ìwé pókè àwọn èèyàn ló wà ní ìdí ẹ̀. Can you get the difference now? So babaláwo mọ̀ nípa Ifá oníṣègùn ó mọ̀ ní ó ní broad knowledge of kò sógùn ẹ bá ní ògùn ìjú oníṣègùn á ṣe fún yín tá a jẹ ṣùgbọ́n ìgbà míì tí ìjù yẹn bá ti lọ́wọ́ ayé nú àbí kẹ́ ẹ dá padà sọ́dọ̀ babaláwo lọ́run máa sọ pé àwọn ẹlòmíì máa ṣògùn náà pé ògùn tó ṣe kó tó lè jẹ àbí kó lọ dáfá sí kó mọ nǹkan tí ògùn yìí gan bá fẹ́ gbà gẹ́gẹ́ bí ètùtù ṣọ́dọ̀ mi yé. So Adáhunse wá dàbí nurse Adáhunse dàbí nurse a lè wò pé bóyá ẹlòmíì it could be a pastor it could be àáfà ó lè jẹ́ anybody táwọn pé òun ní knowledge nípa òun mọ̀ nípa ìwé àti bóyá ẹlòmíì rí inú ìwé bàbá ẹ̀ ṣọ́dọ̀ mi yé bóyá ó rí inú ìwé bàbá ó láì jẹ́ pé nígbà yìí bàbá òun máa ń ṣe kíni but kò fi ṣiṣẹ́ ṣe. So it's not working as either as oníṣègùn because iṣẹ́ ìṣègùn is a field on its own tó jẹ́ pé iṣẹ́ ni tíyàn lè ṣe tó lè fi là. Iṣẹ́ babaláwo is a field on its own tíyàn lè ṣe tíyàn lè fi là. Ṣọ́dọ̀ mi yàtọ̀ sí ẹ̀sìn Ifá ó tún ní iṣẹ́ nínú. So Adáhunse akọ̀wé pé ẹjẹ́ tó gbọ̀n pa olúwalámà àdúbà nǹkan máa ṣẹ́ ní sọ́nà ẹ̀sán lọ́jẹ́wé yẹn ẹ lò fún àdúbà bóyá ọmọ fẹ́ wu eyín ẹ̀sán àbí ọṣẹ ẹ̀rọ. Those are the common things we can see around us. Ìyẹn ni wọ́n pè ní Adáhunse. I might be an Adáhunse ẹlòmíì náà lè jẹ́ Adáhunse ẹlòmíì it doesn't disturb you not to go to bóyá doctor bóyá banker ni ẹ o bóyá iṣẹ́ military ló ń ṣe àbí nǹkan kan you just have the idea wípé okay o lè dá ṣe nǹkan fún rẹ láti fi assist health or the people around you ṣọ́rọ̀ mi yé kó tó di pé just like first aid treatment you understand tí nǹkan bá sáré ṣẹlẹ̀ ní sọ́jà sáré mú nǹkan báyìí sáré fi ṣe ṣọ́rọ̀ mi kó tó di pé ẹ máa dọ́dọ̀ oníṣègùn àbí babaláwo. So ìyàtọ̀ tó wà láàrin ẹ nìyẹn because ọ̀pọ̀lọpọ̀ á fẹ́ ṣe nǹkan ó ti gbé fúnra wọn tó bá ti rí èèyàn tó ti wọ aṣọ tó ti kó kiri wọn ní babaláwo ni. No nínú TV ẹlòmíì ò dá babaláwo mi tó bá ti rí èèyàn tó ń pọ̀fọ̀ báyìí ló ń ṣe kíní wọn ní babaláwo ni. A babaláwo work is beyond what we are seeing. They are spiritualists. ṣe rí ìṣẹ̀ṣe ní ẹ̀sìn àwọn èèyàn dúdú ṣọ́rọ̀ mi ìṣẹ̀ṣe ó ní ẹ̀sìn àwa èèyàn dúdú tí Ọlọ́run Olódùmarè tó fi rán Ọ̀rúnmìlà àti gbogbo àwọn òrìṣà tí ó kù ṣọ́rọ̀ ṣe wá rí ìṣẹ̀ṣe ló máa ń bí àṣà ṣọ́rọ̀ mi ìṣẹ̀ṣe ló máa ń bí àṣà o because the culture of a place will tell you the kind of religion that person is doing. Okay, for instance we fẹ́ fún yín example kan tẹ́ bá rí èèyàn tó wé láwàní nísìn tó ń bọ̀ látọ̀kan tó wé láwàní just tell me kí ló máa ṣé o máa sọ pé pastor ni. ó ní pé for instance tẹ́ bá wo ní tẹ́ bá rí múra Christian ọ̀kẹ́ bá rí múra ẹni tó wá láti ilẹ̀ Lárúbáwá ẹ ti mọ̀ pé ìmúra tó mú yìí o ìmúra ilẹ̀ Lárúbáwá ni ṣọ́rọ̀ mi yé. So ní láti sọ pé ẹni tó wá láti ilẹ̀ Lárúbáwá ẹ ti mọ̀ pé this is a ẹlẹ́sìn mọ̀ lélẹ́lẹ́ ṣọ́rọ̀ mi yé and ìmúra tó mú yẹn culture nìyẹn àṣà nìyẹn àṣà wọn ni. So tó bá rí mi tí mo kóde Ifá sọ́wọ́ tí mo kóde Ifá sọ́rùn tí mo mú rọ̀kẹ́ sọ́wọ́ ó ti mọ̀ pé babaláwo ni ẹni yìí ẹlẹ́sìn Ifá ni ṣọ́rọ̀ mi yé. So àṣà wa dẹ̀ ni wípé ká múra gẹ́gẹ́ bí ọmọlúwàbí ká wọ agbádá ká wọ bùbá ká wọ ṣòkòtò ká wọ gọ̀bì a ti mọ̀ pé àṣà wa nìyẹn. Àṣà wa yẹn ló fi wá hàn gẹ́gẹ́ bí Yorùbá. Kí ni wọ́n ń pè ní Yorùbá? Yorùbá ni ọmọlúwàbí. Kí
kí ni wọ́n pè ní ọmọlúàbí? Òun ni ìwà pẹ̀lẹ́. Kí ni wọ́n pè ní ìwà pẹ̀lẹ́? Ìwà pẹ̀lẹ́ ni tí Ọ̀rúnmìlà sọ nínú Ogbè Ìyọnú. Kí ni wọ́n wá ń pè lógbè Ìyọnú? Odù Ifá. Ta ló wá sọ odù Ifá? Ọ̀rúnmìlà, Barapetu Agìrì lọ́gbọ́n. Ta ló wá ṣẹ̀dá Ọ̀rúnmìlà? Olódùmarè. Ṣọ́rọ̀ mi yé? So gbogbo yẹn ó advance síra wọn ni. Àbúrò wọn ni ọ̀làjú, ó ní wọ́n pè ní civilization. Ọ̀làjú ló wá dé gẹ́gẹ́ bí civilization, ló wá fẹ́ lu ẹ̀gbọ́n ẹ̀ àṣà. Ó fẹ́ lù pa. Ó mú ìyá wọn tó jẹ́ ìṣẹ̀ṣe, nǹkan tó bá yẹn fà. Ṣọ́rọ̀ mi yé? Civilization ya ọmọ àlè. Ẹni pé ayé ìsìn civilization ni ọ̀pọ̀lọpọ̀ máa pé ó ti lajú. We don't believe in our culture again. We don't believe in our nínú àwọn proverb wa. Ẹlòmíì gan ò lè sọ Yorùbá kó dánmọ́rán. Ọ̀làjú ló dé ló bá gbogbo ẹ̀ láyé jẹ́. Láyé àtijọ́ wàá pọn ọmọ ẹsẹ̀ ò ní yọ síta. Ní ìsìn báyìí wọ́n ti ń fi kárí àgbọ̀mọ o. Wọ́n á gbé ọmọ sí iwájú. Dó gbígbé ọmọ síwájú yẹn náà Ifá náà ti sọ nínú Ogbè tọ́mọ pọn o. Ṣọ́rọ̀ mi. So láti sọ pé gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ àti tó fẹ́ ṣẹlẹ̀ tó tún kù tí ò ti ṣẹ̀ tá àti mọ̀, Ifá ti ṣe kí ni? Ifá ti sọ. Ayé tó dayé ọ̀làjú tí wọ́n ní ọkùnrin ń bọ́kùnrin ṣe tó ń ṣe, Ifá ti sọ. Ó ní kò dáa pé ṣùgbọ́n máa ṣẹlẹ̀. Ó ní tó bá ń bóbìnrin sùn á máa dùn, ṣùgbọ́n tó bá ń bọ́kùnrin sùn á dàbí kókó, á dàbí ewo. Ọ̀làjú yẹn ló ṣe kí ni? Ló ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́. But ẹni tó bá lè jókòó, tó bá lè ṣe làákàyè, tó bá lè ronú, wàá mọ̀ pé tó bá ti tàpá sí ìṣẹ̀ṣe, ó ti tàpá sí generation àwọn tó ti bí ẹ. So definitely the concept of ìṣẹ̀ṣe is very deep. Ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe. Jésù àti ànábì tí wọ́n sọ yìí, ìṣẹ̀ṣe bìkan ni wọ́n. Ṣọ́rọ̀ mi yé? It's not as if pé wọ́n exist. Ìṣẹ̀ṣe bìkan ni wọ́n. So it might not really work for us as an Africa. Nítorí pé èdè tí Ọlọ́run fi rán Ifá òun ni Yorùbá. Yorùbá yẹn náà ládẹ ń ṣe kí ni? Là ń sọ. Èdè tí Ọlọ́run fi rán ànábì bóyá òun ni Lárúbáwá. Ó dẹ̀ nílẹ̀ ibi tí wọ́n ti ń ṣe kí ni? Tí wọ́n ti ń sọ Lárúbáwá. And òun ló kó bá ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí Nàìjíríà di èdè. Nítorí àwọn bàbá wa ní ayé ìgbà yẹn tí wọ́n gba àwọn ẹ̀sìn yẹn, wọn ò mọ èdè yẹn. Ṣẹ́lómi tí wọ́n á sọ lórúkọ tó jẹ́ pé ìtumọ̀ orúkọ yẹn Lárúbáwá àga ló ń jẹ́. Tó jẹ́ pé àwọn tó ṣẹ̀ wá lọ kọ́ èdè ìjìnlẹ̀ lọ́wọ́ wò pé a ti jẹ́ orúkọ kórúkọ o. Ọlọ́run jẹ́ ká jẹ́ orúkọ kórúkọ. Ṣọ́rọ̀ bí ká ní àwọn bàbá yẹn mọ èdè yẹn, ká ní Yorùbá wọn fi tú fún wọn gbà yẹn, that would be different thing. Ṣọ́rọ̀ mi yé? Ṣùgbọ́n ẹ wá wo ibi tí ọ̀rọ̀ èdè Lárúbáwá, ẹ wo ibi tó bá wa já ní ọjọ́ tèní tílẹ̀ mọ́ yìí, tí àwọn èèyàn ṣẹ̀ wá ń tú sí English. Kẹ́ ẹ lè mọ̀ pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ti gba ẹ̀sìn yẹn kọjá ignorance ni wọ́n fi gbà. Ṣọ́rọ̀ mi. Nítorí tó bá jẹ́ pé wọ́n mọ̀ pé nǹkan báyìí ni wọ́n ń sọ, kò ní sẹ́ni tó máa ṣe kí ni? Wọ́n ní gbà. Wọ́n dẹ̀ wá bo kíní yẹn, wọ́n bò àwọn tó ní mọ̀ wọ́n bò but mò ń bọ̀ Ọlọ́run kò yá ló gbọdún. Ẹ wá wo àsìkò tí àwọn ìtumọ̀ kíní yẹn wá ń ṣe kí ni? Tó ń jẹyọ. A gbọ́ ni o, èmi ò mọ̀, I don't know how true is it o. Gbogbo nǹkan history tó bá ń ka history, a máa ṣe àmì. Ìtàn ni history ni wọ́n dẹ̀ ń kà, kò ń ṣàdúrà. But anything tó bá ti kà jáde níbẹ̀, àmì ni. Ṣé you understand? Thank God wípé social media a lot ló ti wà exposed. Though àwa gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe a ní criticize ẹ̀sìn kankan, nítorí tẹ́ bá wo ayé àtijọ́ ni àwọn baba ńlá wa ti gbà wọ́n láyè. Tẹ́ bá dé àwọn ìlú àgbà ẹ rí mọ́sálásí báyìí, ẹ rí Ògún àjọbọ̀ ìlú yẹn báyìí. Nítorí wọ́n máa fún wọn pé yá, wọ́n á fún wọn láyè pé yá. Ẹni tó ń bọ̀ Ògún yẹn tó ń jẹ́ òun ló ń bí ajá ẹ̀, ó lè jó òun ló máa jẹ́ ládàáni nínú mọ́sálásí yẹn. Nítorí wọ́n tàn àwọn bàbá yẹn sí pé ẹ gbà, wọ́n fi orúkọ Ọlọ́run ní wọ́n fi tàn wọ́n. Wọ́n lè sọ pé ẹ̀yin máa wọná o, èṣù ni Sátánì, òrìṣà yín yẹn igi lásán lẹ̀ ń gbẹ́ fún. Wọ́n á ti so oríṣiríṣi fún wọn. Bá a bá jí lówùúrọ̀ kùtùkùtù ká forí balẹ̀ ká kífá. Adébáfú dúgbẹ́dúgbẹ́ tí ń ṣe gé adárọ́. Ká jí lówùúrọ̀ kùtùkùtù ká forí balẹ̀ ká kódù.
dáfún dùgbẹ̀dùgbẹ̀ tí ń ṣe gí àdárọ̀ tí a bá jí lòwúrọ̀ kùtùkùtù ká forí balẹ̀ ká kẹlẹ́gbára ajáwó dàǹdàrúkà ọmọ apọ̀n lẹ́yìn igi dàǹdàrúkà ọmọ apọ̀n lẹ́yìn igi àwọn ló ṣe fá fún Ọ̀rúnmìlà bọ́bá ń tí kọ́lé ọ̀run bọ̀ wá yé wọn náà kára dẹ̀ ẹbọ ni kó máa ṣe èyí yàrá ifá ń gbáyé lọ gbẹ̀rì o mọ̀ ẹ wo ifá yẹn ó ní tá a bá jí lòwúrọ̀ kùtù ká forí balẹ̀ ká kífá ṣé ìran mùsùlùmí nìkan ló ń forí balẹ̀ ni kò ń ṣèràn wọn nìkan ifá náà ti sọ pé tá a bá jí dáadáa babaláwo tá a bá jí bá a máa ṣe kí ni a máa forí balẹ̀ ó kọ̀ yẹ pé iwájú orí tiwọn dúdú dídúdú iwájú orí tiwọn yẹn ó ní tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná tógun fa ìdáyọ tó bẹ́ ẹni àkọ́kọ́ yẹn lórí ẹ̀ fi sáàpá Ọbàtálá ló wá ní àá má ṣe bẹ́ẹ̀ fún un oníṣẹ́ ìmọ̀pọ̀ lọ́tẹ̀ ni eléyìí máa kógun jà àwọn ọ̀ràn òun lẹ́yìn ọ̀la Ọbàtálá wá ní má ṣe bẹ́ẹ̀ fún un Ọbàtálá ló wá bá mú òrì ló wá bá fi òrì ra iwájú orí yẹn ìgbà tó máa jiná ló fi dúdú yẹn ó ní àmì tó jẹ́ pé tẹ́lómi bá kírun títí yẹn iwájú orí ẹ̀ máa ṣe kí ni á dúdú èjì obìnrin inú ìjùbù ló wà àṣà wa àṣẹ èèyàn nìyẹn máa fi ń ṣe kí ni ló máa fi jọ́sìn fọlọ́run Olódùmarè o àṣà tọ́lọ̀ ń fún ẹ ní èdè ẹ tí àwọn bá fẹ́ kí àwọn bàbá wa nísìnyí ọkùnrin tó bá jí láwọ tó bá fẹ́ kí bàbá á ṣe kí ni á dọ̀bálẹ̀ nígbà yà àwọn táwọn bàbá wa fẹ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè máa dọ̀bá Ọlọ́run Olódùmarè wọ́n á dọ̀bálẹ̀ fún Olódùmarè Ọlọ́run Olódùmarè mo dúpẹ́ Ifá tó mo dúpẹ́ o Yorùbá ní ẹ̀sìn tí wọ́n o nítorí Ifá jẹ́ kó yé wa o wípé tó bá di ìtàdógún àwọn àgbààgbà wọn á ṣe kí ni wọ́n á kóra wọn jọ wọ́n á jọ́sìn fún Ọlọ́run Olódùmarè nípasẹ̀ Ifá wọn ṣọ́rọ̀ mi yé ẹ̀sìn yẹn kò ṣe kí ni kò kárí ni àwọn eléégún wọ́n ní jọ́sẹ̀ eégún tí gbogbo wọn á kúrò nílé tí wọ́n á lọ sí gbàlẹ̀ tí wọ́n á lọ jọ́sìn fún Olódùmarè nípasẹ̀ òrìṣà eégún wọn yẹn àwọn Ọlọ́bàtálá ní ọjọ́ ọ̀sẹ̀ tí wọ́n jọ Ọbàtálá wọn so báwa lè ṣe wá kókójọpọ̀ wọn yẹn tí wọ́n bẹ Olódùmarè nípasẹ̀ àwọn òòṣà wọn yẹn kí nìyẹn sọ̀rọ̀ mi kí nìyẹn bá sọ pé yóò bó ṣe kí ni ọ̀tọ̀ ní ẹ̀sìn pé religion is scam bí wọ́n ṣe gbé religion wá fún wa ìyẹn ọ̀tọ̀ gbogbo alamọ̀ pé religion tí wọ́n gbé wa the two world chief religion ayé ìsìn is scam sọ̀rọ̀ mi yé ṣùgbọ́n ó ní bí ẹ̀sìn ó ní bí àwọn bàbá wa láyé àtijọ́ bó ṣe ń bá Ọlọ́run Olódùmarè ṣe kí ni bó ṣe ń bá sọ̀rọ̀ so civilization gangan ni ọ̀dájú ọmọ o tó ti lu gbogbo ẹ̀ tó lu gbogbo ẹ̀ pa o àdúrà wa gbà o ṣùgbọ́n ìyá ẹ̀ náà ò ní ṣe kí ni kò ní gbà fún ọmọ tó ní ìyá òun ò ní sùn òun náà ò ní ṣe kí ni kò ní fojú borun yes civilization ni ẹ wo ayé sí báyìí ọmọ mi ò lè kúnlẹ̀ fáwọn òbí ẹ̀ mọ́ ó máa náwó ní civilization ni civilization ti kọ́ pọ̀lọpọ̀lọ nígbà ayé àtijọ́ wọ́n á sọ pé tó bá ní irùngbọ̀n dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ nítorí tó bá dọ̀bálẹ̀ fún wọn tí irùngbọ̀n yẹn bá ń kanlẹ̀ ó fẹ́ pa òbí ẹ̀ yẹn ni tó bá sọ láyè sí ẹlòmíà ní superstition ni wọ́n á sọ láyè wọ́n á ní máa kọ́ obìnrin kó má máa fọ aṣọ ọkọ ẹ̀ lálẹ́ wọ́n ní ìsìn ọkọ àti ìyàwó àti lọ́dún bá délé alẹ́ ló máa káṣọ ọkọ ẹ̀ sínú kí náà fi ń fọṣọ yẹn washing machine láàfọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti kú dán ní young age what if tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ń pè ní superstition tí wọ́n ń ṣe yẹn tó bá jẹ́ òun ló ń pa àwọn ọkọ yẹn kọ́ nítorí láyé àtijọ́ wọ́n believe pé tó bá ti ń fọ aṣọ ọkọ ẹ̀ lálẹ́ ọkọ yẹn ó fẹ́ pọ̀ ó fẹ́ ó dàgbà nìyẹn kò ní pẹ́ kú but when you say it they will tell you it is superstitious Ọlọ́run Olódùmarè á ràn wá lọ́wọ́ ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe ni ká máa ṣe kí ni òun ni ká máa ṣe. àwọn ìbéèrè ńláńlá lẹ́mú wáyé o Ògúndábèdè jẹ́ odù tó dáa lára àfẹ̀kalẹ̀ka odù ni Ògúndábèdè wà nínú àwọn explanation mi síwájú mo sọ pé a ní major 16 odù sáà ń pè ní odidi odù àwa ní àwọn àfẹ̀kalẹ̀ka ìyẹn ló fi make up total of 256 odù Ògúndábèdè wà nù lára àwọn àfẹ̀kalẹ̀ka yẹn Ògúndá ní ọwọ́ ọ̀tún Ògbè lọ́wọ́ òsì so ṣẹ́rí odù fàì ọ̀pọ̀lọpọ̀ máa ní Ògúndábèdè olè
ṣe rí àṣìgbọ́ ni kò sí nǹkan tó ń jẹ́ Ògúndábèdé olè. Ògúndábèdé òun ṣolè fún rẹ o tó bá da fẹ́yàn wá ní olè ni àbí irọ́ misconception ló wà nù ẹ̀. ṣe rí tó bá dá Ògúndábèdé fún ẹni tó bá dá Ògúndábèdé fún ó mìíràn pé ẹni yẹn máa jẹ ìfà. Bóyá business kan ló ń ṣe nísìn bóyá epo ló ń tà ṣọ́rọ̀ mi yé. So okay, for instance explain it logically kó lè yé wa. Àsìkò kan máa jẹ́ pé ẹlòmíì ti ra petrol sórí sí filling station ẹ̀ bóyá ra petrol yẹn 2 naira. Ẹ ṣáà mọ ọ̀rọ̀ Nàìjíríà nǹkan wá ṣẹlẹ̀ petrol yẹn fò fẹ̀rẹ̀ ó di 10 naira. Òun dẹ̀ ti rà nígbà tó wà ní 2 naira. Petrol yẹn ti wá di 10 naira tí gbogbo àwọn èèyàn sì ń ta 10 naira. Ṣé ni yẹn máa tà ní á sọ pé nítorí òun 2 naira lòún rà ẹ jẹ́ kó máa tà fún yín ní 2 naira yẹn lọ. Ṣé o pé nǹkan tó ń ṣe wá Nàìjíríà nìyẹn? Tí nǹkan bá ti wọ́n Nàìjíríà bí nǹkan kan any hike in price everybody ẹni tó ti ra tiẹ̀ sílé ẹni tó ti ra ẹ̀wà sílé láti bí ọdún yìí á ní ó ti wọ́n o. Ṣọ́rọ̀ mi yé tẹ́ni yẹn bá wá ṣòwò yẹn tó wá rí dọ́bù owó lọ́nà lórí mọ́ta ṣé kò ti jẹ̀fà? Ẹ wo owó tó ti ṣe kí ni ṣé owó ẹ̀gbọ́n ò ti pọ̀ ó dẹ̀ pé wọ́n á dá Ògúndábèdé fún lásìkò yẹn. Ṣọ́rọ̀ mi yé so jokingly a sọ pé Odùfà yìí o bí o lè ló ṣiṣẹ́ o àwọn adúrèrè ìfà tóun ṣe kí ni tóun rí kò ṣe pé bóyá tó bá dá Ògúndábèdé fún yàn kò síbi tí Ifá ti ní kíyàn lọ máa jalè o. So ìgbà tí fóònù kíyàn lọ máa jalè báwo lè ṣe máa sọ pé Ògúndábèdé olè ni? Sọ̀rọ̀ mi Ifá tó yẹ pé tó bá dá fún yàn tó bá ṣètùtù ẹ̀ ẹni yẹn máa jìfà nínú business ẹ̀ á rí èrè. Mi ò rò pé kíyàn rí èrè nínú ọjà tó bá ń tà mi ò rò pé ó lè nìyẹn. Sọ̀rọ̀ mi ẹlòmíì lè máa tajà nísìnyí kó rí àwọn èèyàn mi ò bóyá understand ọ̀rọ̀ tí mo sọ kó rí àwọn èèyàn tó yẹ pé 10 naira ló ń tọjà yìí tẹ́ni á dẹ̀ fún ní 15 naira. Ṣẹ́wọ̀n kó ti rí ó ti rójú owó ó ti rérè ó tún ti rí ìlọ́po ẹni á ṣe kí ni á ṣe nǹkan rè. Ejò máa kọ́ brief yín díẹ̀ bẹ́ẹ̀ nítorí mi ò fẹ́ yànyàn náà nítorí èèyàn ń kéré èèyàn mọ́fá Ejògbè gangan ló bí èmi gan tí mo ń sọ̀rọ̀. So Ejògbè jẹ́ odù tó jẹ́ ọba Ifá ó dẹ̀ ní ìtàn tó fi wá padà di ọba Ifá. Sọ̀rọ̀ mi ṣùgbọ́n ìtàn yẹn ń ṣe ọjọ́ tòní. Sọ̀rọ̀ mi because ìyẹn another topic on its own ni. Sọ̀rọ̀ mi yé nítorí pé ìgbà tí wọ́n bá kó kọ́lẹ̀ wọ́n sọ pé ó kéré gbogbo àwọn nǹkan tá a tẹ̀ kólẹ̀ yìí o bóyá ìwọ wá from one family ìwọ wá from one family ó kì í jẹ́ ń fi ọ̀rọ̀ class ṣe sample adé inú class kan nísìnyí wọ́n ti admit gbogbo wa sí 100 level o ok ẹ jẹ́ ká yan olórí tó máa jẹ́ number 1 class governor tó bá jẹ́ secondary school àlè sọ pé class captain tó bá jẹ́ secondary school àlè sọ pé bóyá head boy ẹ wá wo adúrú thousands of people kọ́ wá yan ẹnìkan as head boy ẹ̀ kó ní number 1 student of that school. Sọ̀rọ̀ mi yé òun ni pé olórí ni sọ̀rọ̀ kọ́ máa wò pé yíyan tá a fẹ́ yan kínní yìí a ti wá da nǹkan ilẹ̀ àwa bóyá for instance mo ń ṣe example ni o logical example tó lè fi yá èèyàn àwa bóyá a fẹ́ dájọ́ ok àwa mẹ́wàá fẹ́ dájọ́ ẹnìkan wá ra pépà wa kólẹ̀ ó kọ pépà yẹn ní 1 2 3 4 5 6 7 8 9 10 àwa ní kóníkàlùkù máa mú ẹni tẹ́ wàá expect tó jọmọ lẹ́yìn pátápátá òun ló wá ṣe kí ni ó wá mú number 1 ìgbà tó ní kálukú wá ti number kí ni wọ́n wà 7 number kí ni wọ́n wà 5 number kí ni wọ́n wà 3 number kí ni wọ́n wà 2 ó kù díẹ̀ number kí ni wọ́n wà ó yá ìwọ 2 tiẹ̀ ẹni tó bá mú number 1 yẹn ní kí ni òun ni olórí. Ejògbè jẹ́ ọba Ifá olórí gbogbo odù 256 odù tá à ń sọ yẹn Ejògbè ní kí ni òun ni olórí gbogbo wọn. Sọ̀rọ̀ mi Ejògbè dẹ̀ sọ̀rọ̀ nípa ayé Ejògbè dàbí ọ̀rọ̀ birth life ó sọ̀rọ̀ nípa life ayé èyí tó tẹ̀lé ní ọ̀yẹ̀kú méjì tó sọ̀rọ̀ nípa death. Sọ̀rọ̀ mi nítorí ẹ̀ ló jẹ́ pé tibitire la ṣe kí ni la dé ilé ayé. Sọ̀rọ̀ mi yé tibitire la dá ilé ayé so tó bá ń sọ̀rọ̀ Ejògbè wọ́n máa sọ̀rọ̀
ọ̀yẹ̀kú méjì. Èjògbè sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe bíyàn sí life, ọ̀yẹ̀kú méjì sọ̀rọ̀ life and death. Òun náà ni sọ̀rọ̀ mi yé, up and down, black and white. So àdúrà wa gbà, Èjògbè ọba Ifá á gbé wa. A lè ṣe ká má kí Èjògbè. Èjògbè ló sọ wípé ọlálẹ́kùn mìmìrìkún àtàtà bí àkún akọ ajá lọ́lá. Àgbàrá lóṣù ọmọ ẹni òbó kan ọmọ ẹni abídẹ. Ọmọ ẹni ò ṣe dìbọ̀rọ̀ kó ṣe dìbẹ̀rẹ̀ kábílẹ̀ kẹ̀sídẹ̀ ọmọ ẹlòmí ọmọ ẹni lọ́mọ ẹni jẹ́. Adébáfò onídẹ̀ṣẹ̀ róró kí àpà tó máa bú ti kú táwọn lọ́jọ́ èjì gbòrò mẹ́kùn. Ó máa sá wọlé tẹ̀dú màsàmásá. Ikú oníṣoníbùjẹ́ mọ̀, ṣinimọ̀ ṣinimọ̀ ṣinimọ̀. Àrùn ṣoníbùjẹ́ mọ̀, ṣinimọ̀ ṣinimọ̀ ṣinimọ̀. Ẹjọ́ òfò ṣoníbùjẹ́ mọ̀, ṣinimọ̀ ṣinimọ̀ ṣinimọ̀. Ìgbàlèwé adúrara, ọ̀rọ̀ ẹ̀dúnmà ti dàṣímọ̀. Ikú, àrùn, ẹjọ́ òfò ohun burúkú á ṣì wà bọ̀. Àdúrà wa gbà, ojú tó ń wò mí, etí tó ń gbọ́ mi báyìí, wàhálà ìdààmú kò ní jẹ́ ti yín báyìí o. A máa lọ́ọ̀rẹ́, a máa bọ̀rí, a ní ṣàṣetì. Àbẹ́gẹ́ àwo olúkira jábọ́ olúkira wọ́n ní kórúbọ̀ nítorí ó wà àṣetì. Àbẹ́gẹ́ òde òwà wo olúkira, Ọ̀rúnmìlà ògìnìyàn dá Ifá má jẹ́ kó olúkira ó ṣàṣetì, àdí ṣàṣetì o. Gbogbo àdáwọ́lé wa báyìí a máa yọrí sí dáadáa. Gbogbo mo fẹ́ ẹlẹ́dàá Ifá bá wa fẹ́, gbogbo mo kọ̀ ẹlẹ́dàá Ifá bá wa kọ̀. Nítorí Ifá ní ẹni já ẹni mọ̀ òun lólùṣọ́. Àgbòmọ̀mọ̀ já wọ́n mú so lọ́jẹ̀ ó jí gbòòrò mẹ́kùn. Adábòṣe ọlọ́ọ̀ṣẹ̀rẹ̀ màgbò níjọ́ tí kú ó gbòdò tí ó sì máa pa ni. Ẹni já ẹni mọ̀ òun lólùṣọ́. Àgbòmọ̀mọ̀ já wọ́n mú so lọ́jẹ̀ ó jí gbòòrò mẹ́kùn. Adébá fún Ọ̀rúnmìlà tí ó jọ onímọ̀gbà tí ó sì máa gbani káyé. Ifá gbà mí ráyè, agbani, ọ̀pọ̀ ẹgbà mí ráyè o. Agbani, ìwọ ló ń gbanikẹ́ni ó lówó, ìwọ ló ń gbanikẹ́ni ó láya, ìwọ ló ń gbanikẹ́ni ó bímọ, ìwọ ló ń gbanikẹ́ni ó kọ́lé, ìwọ ló ń gbanikẹ́ni ó níre. Agbani, ọ̀pọ̀ ẹgbà mí ráyè o. Agbani, Ifá gbà wá o. Àdúrà wa gbà á ṣe ṣe o. Àmọ̀ràn mi fún gbogbo oníṣẹ̀ṣe ni pé ìṣẹ̀ṣe la gbà o. Ẹ̀yin tẹ́ ti mọ̀nà ìṣẹ̀ṣe, because ìṣẹ̀ṣe ni ìmọ́lẹ̀ ayé báyìí. Ẹ̀yin tẹ́ ti mọ̀nà ìṣẹ̀ṣe, ẹ má kúrò ń bẹ̀ o. Sọ̀rọ̀ mi yé. Ètò tí agbékalẹ̀ kún ṣètò tó ń criticize ni. Sọ̀rọ̀ mi a fẹ́ criticize, but at the same time a mọ̀ pé ẹ̀sìn àjòjì wọ́n mú ṣe kí ni, wọ́n mú wá bá wa ni. Wọ́n mú wá bá wa ni o. Tẹ́ bá dẹ̀ wò, the truth of the matter ni pé àwọn tí wọ́n ti bí sínú àwọn ẹ̀sìn àjòjì náà tí wọ́n rí pé ẹ̀sìn àjòjì yìí irọ́ ló pọ̀ ń bẹ, àwọn àlébù tó pọ̀ ń bẹ. Àwọn yẹn náà ló ń dìde láyè sí yín pé ó ti tó gẹ́ má bá àwọn baba ńlá wa mọ́. Ọ̀nà táwọn baba ńlá wa tọ́ yìí gan ló ṣe kí ni, òun ló dáa jù. Sọ̀rọ̀ mi, èmi ò ka Quran nísìn. Mi ò mọ̀ alibati akọ̀ ń gbọ́ ni. Mi ò mọ̀ wọ́n ní Genesis ní Bible bẹ̀rẹ̀. Mi ò mọ̀. Ṣùgbọ́n ibẹ̀ ni tó bá mọ̀ náà ló máa sọ pé ló máa yan nǹkan bẹ̀ tí ò ṣe kí ni, tí ò dá kúrò ń bẹ̀. Sọ̀rọ̀ mi yé. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ kí á dẹ̀ lọ dẹ́kun láti máa bú àwọn oníṣẹ̀ṣe. Àmọ̀ràn mi nìyẹn o sí gbogbo àwọn ẹlẹ́sìn àjòjì. Ká dẹ́kun àti máa bú. Iná Adébọrẹ́ kò sí nǹkan tó jẹ́ iná Adébọrẹ́, kò sí nǹkan tẹ́ni kan fẹ́ parẹ́. Ìwọ tó bá ti fẹ́ pẹ́ bọrẹ́ má jẹun o, nítorí ẹnu fún rẹ̀ oúnjẹ báyìí ni ó jẹ́ ẹbọ fún ẹnu. So ìwọ tó bá dẹ̀ ti fẹ́ jẹ́ k'Ọlọ́run paná Adébọrẹ́, o ò ní jẹun tí kò máa mú mi. Wà á kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn ná. Sọ̀rọ̀ mi yé. So Ọlọ́run Olódùmarè á ràn wá lọ́wọ́ o. Àdúrà wa gbà o. Ẹ máa gbọ́ ètò yìí o. Ètò tí ó ṣe kí ni, tó dáa púpọ̀ ní, tó máa mú ọgbọ́n, ìmọ̀ àti òye tó máa mú wá o. Àdúrà wa gbà o. Ètò náà ò ní bàjẹ́.